yìí ní ṣọjọ́ bí ẹni yìí, ẹni ẹ̀yẹ, ẹni àpọ́nlé, onínúure, oníwà ire, èèyàn tó wuyì láwùjọ. Kazeem Ajayi náà ni mò ń ké sí. Ẹjẹ́ agbóríyìn fún ẹgbóṣùbà sàdánkátà fún ojèrè. Kazeem Ajayi, ọdún rẹ ló dé tá fi ń yọ̀ tá fi ń dunnú o. Ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìgbéga, ọdún ìtẹ̀síwájú ló mọ̀ ṣe láṣẹ dání wáyé. Ó wá nírí òun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ọdọọdún làárọ̀ rọ́gbọ̀, ọdọọdún làárọ̀ wùsà, ọdọọdún làárọ̀ mọ̀bí lórí àtẹ. Ọdọọdún là ó máa rí ọ nínú ìdẹ̀ra ohun ìfọkànbalẹ̀. Mrs Ṣẹwẹjẹs ló ní wọ́n ṣe léyìí fẹ́ yọ àwọn pàtàkì tó lé lọ́dún. Wọ́n lọ́la mú ṣe nìyàn kí wá bá wọn kí kórìí rẹ̀ ó dìde. Àlàmúlákọ̀pá, àlàmúlákọ̀pá, àlàmú ò. Wọ́n ní kí ó kórìí rẹ̀ ó dìde. Wọ́n ní kí ó bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Wọ́n ní mọ̀dẹ́lù Ẹ̀gbá tí ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Ǹlẹ́ ọmọ Ẹ̀gbá mọ ní ṣàbí o. Àlàmú, ìwọ lọmọ Ẹ̀gbá mọ ní ṣàbí ọmọ agbóngbò àkàlà. Ìwọ lọmọ erin jọ wọ́lá. Ọmọ àrídìí oko lójógún. Ọmọ òṣèlẹ́kùn palẹ̀kùn dé o. Jọ̀gbẹ̀rù májọ̀gbẹ̀kọ̀ torẹ́rù ní sí ni ẹ̀kan kì í sí nìyàn. Ẹ̀gbá ọmọ wọ́múwọ́mú lọ́rọ̀ oúnjẹ o. Ẹ̀gbá ọmọ oró lọ́ta, ẹ̀gbá ọmọ òru láṣẹ̀kà. Ẹni ṣerú rẹ̀ lọ́kọ̀ òní fara rẹ̀ lọ. Ọmọ tẹ́ni wíjọ 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 tínú rẹ̀ gbọ́lẹ̀ tẹ̀rẹ̀rẹ̀. Ẹ̀gbá mọ̀lẹ́ ṣàbí o. Ẹ̀gbá mọ̀lẹ́ ṣàbí ọmọ agbóngbò àkàlà. Ẹ̀gbá ló ní báyìí sí o. Àlàmú, ẹ̀yin lẹni bá wà nítẹ̀yìn. Ẹ̀gbá méjì ìjẹra wọn níyàn rárá. Fọkàn bá ti ní báyìí sí, èkejì á máa pé bá wà náà ni. Kazeem Ajayi ọ̀ṣọ́dún òní o. Ó tún ṣe mí sí nínú ọwọ́, nínú ọmọ. Àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Àlàmú, ibi ò ní bá ọ, ojú rẹ̀ ò ní ríbi, iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ̀ ṣe. Ibi tó o ti ń gbà yìí ò ní dẹni ẹ̀tẹ́. Bó o ti ń lù ú yóò máa dún fún ọ ní ìwòye àmọ́